ọjọ́ ńlá lọ́jọ́ ìbí torí tilé toko tọkùnrin tóbìnrin ní dámúsòfédùmarè ńbájá yẹn náà rèé bí àná ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún táriwo ayọ̀ sọ nílé jago nílùú Ìníṣà another 26th of May ló tún wá wọlé dé yìí happy birthday Táíwò àti Kẹ́hìndé ọmọ Oyèládé. ń pàtàkì ní ọjọ́ bí mi èní lọ́jọ́ ẹ̀yẹ ẹ̀jẹ̀ ká ṣọpẹ́. It's my birthday o èní lọ́jọ́ bí mi bàbá mo dúpẹ́ èní lọ́jọ́ bí mi bàbá mo dúpẹ́. Táíwò aya Samsudeen Ọládòkun mama Muhammed aya Ọlọ́yọ̀ọ́ àkàlàmọ̀gbò kì í pọdún jẹ òní pọdún jẹ ọmọ Kẹ́hìndé aya Ismail Adébáyọ̀ mama Basit mama Khalid aya èrò òrìmọ́ ọdọọdún làárórógbó ìwọ tó sọdún èyí wàá tó sẹ̀mí èjìrẹ́ Òyìnlàkì Ikoyi-Ęşó ọmọ àgbọ̀n yòòyàn bíi lólú ọlọ́tẹ̀ gi èjìrẹ́ ọ̀kín èjìrẹ́ ǹbá bí ǹbá jójójó èjìrẹ́ ǹbá bí ǹbá yọ̀yọ̀yọ̀ èjìrẹ́ ọ̀kín ará àsokùn ọmọ ẹ̀dùn tí ń ṣeré orí igi ọmọ àgbà tí ń ṣeré lẹ́ẹ̀lẹ̀ èjìrẹ́ wọlé olówó kò lọ ó wọlé ọlọ́lá kò yabẹ̀ èjìrẹ́ ará ìsokùn ilé alákìísà ló ti ń lọ kí wọn èjìrẹ́ wá salákìísà ó sọ wọn donígba aṣọ ó salágbèdo lóúnjẹ ó sòtòsí dọlọ́rọ̀ ó wá sọ kí ni ó ṣe dolókìkí ọmọ rẹ̀ bí Táyélolú ti ń lọ níwájú ní Kẹ́hìndé ń fi pẹ̀lẹ́ bọ̀ lẹ́yìn Táyélolú la rán níṣẹ́ kó lọ rèé Táyéwò báyé dáa bí ò dáa Táyélolú o orí tòsí ọmọ akin òtáyéwò táyédùn bí oyin táyé Kẹ́hìndé ni mò ń kì wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ èjìrẹ́ délé ilé kún fọ́fọ́ èjìrẹ́ kún ọ̀dẹ̀dẹ̀ tẹrùtẹrù Táyélolú sàjẹ́ tiẹ̀ kò sẹ́ Kẹ́hìndé sàjẹ́ tiẹ̀ tààràtà àgádágodo kò rí wọn gbèsè àpèpá kẹ̀dẹ̀rẹ́ mo níyẹn gan òun rárá àsokùn gbogbo ogi ní forí balẹ̀ fásírín tó sọ́tàjẹ́ ní forí balẹ̀ fẹ́jìrẹ́ ọmọ rẹ̀ èjìrẹ́ ọ̀kín òdélé ọba tẹ̀ríntẹ̀rín òdélé ìjòyè tayọ̀tayọ̀ àfẹ́jú àdàbà tí jẹ láwùjọ àṣà àfẹ́jú ọmọ tí gbọ́lá wá fún yeye tí gbóore wá fún baba Táíwò aya Samsudeen Ọládòkun mama Muhammed aya Ọlọ́yọ̀ọ́ ọmọ Kẹ́hìndé aya Ismail Adébáyọ̀ mama Basit mama Khalid aya èrò òrìmọ́ bí mo bá kìyìn títí máa kìyìn sílé bàbá tó bí yín lọ́mọ yán bí lólú nìyín Olúkòyí ọmọ ẹrù ọfà ọmọ asíjú apópìrí dàgbà ọfà sọ́fun ọmọ apọ̀ fún yọ̀ọ̀yọ̀ dàgbà ọfà alẹ̀ bí wọ́n bá ń kìyìn lọ́mọ gbélégbègbè ọmọ gbóko gbéjù gbẹ́gi igbó lolúkòyí gbé wọn kì í gbé gbòòrò Ìkòyí moro òrùn ọmọ ẹrù ọfà lọ́jọ́ tó lúkòyí kú wọn ò rí lẹ́gbẹ́ sín Olúkòyí kú sí gbọ̀ngàn òrìṣà ńlá wọ́n gbọ́ Olúkòyí kẹ̀ ó di wọ̀ níta gbangba wọ́n gbẹ́lẹ̀ wọ́n bo Olúkòyí mọ́ agbedegbede Olúkòyí ló sunbẹ̀ àtàrí Olúkòyí kò sunbẹ̀ wọ́n tó gbọ́ Olúkòyí ó di wọ̀ lọ́dẹ̀dẹ̀ wọ́n gbẹ́lẹ̀ wọ́n bo Olúkòyí mọ́ agbedegbede Olúkòyí ló sunbẹ̀ àtàrí Olúkòyí ò sunbẹ̀ wọ́n tó gbọ́ Olúkòyí ó di wọ̀ lóde wọ́n gbẹ́lẹ̀ wọ́n bo Olúkòyí mọ́ agbedegbede Olúkòyí ló sunbẹ̀ àtàrí Olúkòyí ò sunbẹ̀ wọ́n tó gbọ́ Olúkòyí ó di wọ̀ lọ́jà ọba wọ́n gbẹ́lẹ̀ wọ́n bo Olúkòyí mọ́ agbedegbede Olúkòyí ló sunbẹ̀ àtàrí Olúkòyí ò sunbẹ̀ wọ́n tún gbọ́ Olúkòyí ó di wọ̀ ní gbọ̀ngàn Olúkòyí lòun ò tí ì dojú orí bàbá òun wọ́n wá gbọ́ Olúkòyí ó di wọ̀ nídìí èrùwà wọ́n gbẹ́lẹ̀ wọ́n bo Olúkòyí mọ́ agbedegbede Olúkòyí sunbẹ̀ àtàrí Olúkòyí náà sì sunbẹ̀ wọ́n wá ń ké pé èrùwà nílé àgbọ̀nyùn ni wọ́n fi ń kí ọmọ Ìkòyí pé ìlàlà ọmọ àtẹ̀gbẹ́sùn ọmọ arógunjó ọmọ arógunyọ̀ ọmọ Ìkòyí-Ęṣó ọmọ afogunṣòwòṣe bí wọ́n bá bímọ ní Ìkòyí ilé apó ní bí wọn lótìtọ́ ọfà ní wò wọ́n àkàtàǹpó ni wọ́n fi dà sẹ́yìn ọmọ wọn ọrùn tẹ́rẹ́rẹ́ ni wọ́n mú sọyìn lórúkọ ọmọ ìdárígidárigi ọmọ ìdárígidárigi ọmọ ogun arígìjànwọ́ná ọmọ ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú ádámọ̀ ń bàjẹ́ ìrókò ní bàbá igi awẹ̀rẹ̀ ní bàbá ọ̀bọ awẹ̀rẹ̀ ló pọ́n Olúkòyí ò pọ́n ọmọ pípọ́n kokoko ní iye ọjọ́ ogun ọba ẹ̀sọ́rógun ó tún láàrùkẹ́ mọ́tẹ́ ọ̀rẹ́ ọmọ ọba ìjì pẹ́kẹ́pẹ́kẹ́ ọmọ ìjì mọ́ pagi àtòrì mọ́ igi àtòrì nígi tí bòòsà wọ̀jì Ìkòyí kì í fẹ̀yìn gbọ́fà iwájú ni kú gbé pológun bẹ́nìyàn já lórí igi ènìyàn àrọ̀run àwọn lọ́mọ gúnugún orí àkó ọmọ tẹ̀ǹtẹ̀rẹ́ orí ìrókò ọmọ kánákáná orí oro igúnugún tó balẹ̀ ní jẹ̀dọ̀ tẹ̀ǹtẹ̀rẹ́ nìkan ló balẹ̀ tó jẹ̀ fún akọni ọmọ ọ̀tẹ̀ tán ọ̀tẹ̀ ò tán ibìkan là á gbé ọmọ ibi tá a bá kú sí nílé ẹni Ìkòyí moro òòrùn ọmọ àgbọ̀nyùn Ìkòyí ọmọ ẹyẹ gbogbo kìkì ẹ̀gà
olúkòyí ẹ̀gì ọmọ asọ̀gbẹ́dilé ìkòyí ọmọ asọ̀gbẹ́dìgboro ọmọ asàkìtàndọ́jà asọmọ́sálásí dibi tí wọ́n gbé ń fata sẹ́nu olúkòyí ló lòdì ọ̀yọ́ ọlé ará àkòyí ẹ má ṣe jẹ̀gà ìbílẹ̀ àkòyí ẹ má ṣe jòkété ọmọ yẹn bí lólú ẹni tó bá jẹwú bàbá tó bí lọ́mọ ló jẹ èrò òkòyí ọmọ ẹrù àgbọ̀n Táíwò mama Muhammed aya Samsudeen àti ọmọ Kẹ́hìndé aya àsùnmọ́ mama Basit mama Khalid ǹjẹ́ ọ̀gẹ̀dẹ̀ etí odò kì í mọ̀ nira ẹ ò ní mọ̀ nira ẹ̀yin tẹ́ ẹ sọdún èyí ńlẹ̀ ṣe tẹ̀mí tọkọtọmọ bí wọ́n bá ń tapó sí ní èpìnì Èdùmàrè ò ní jẹ́ kẹ́ ẹ bá wọn rówó rà á ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ ọkọ ò ní kú mọ́ yín lórí ìbànújẹ́ ó kéré ó pọ̀ Èdùmàrè ò ní jẹ́ kó dàmáyọ̀ yín ǹjẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe ọdún ti 2022 yìí púpọ̀ rẹ̀ ńlẹ̀ ó ṣe nínú ọlá nínú owó nínú ìgbéga àti àìkú baálé ọrọ̀ Táyé àti Kẹ́hìndé o àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Happy birthday to you. Goodness and mercy follow you all the days of your life. Lines are falling, pleasant places for you. May you fulfill God's purposes on earth. May you live long like Olumoro. Goodness and mercy follow you all the days of your life.